alájà ṣe dáadáa ládé láti ìlú Mẹ́kà tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò Mẹ́kà Mẹ́dínà iṣẹ́ kékeré alájí alájà ṣe dáadáa ládé láti ìlú Mẹ́kà tó jẹ́lẹ̀ mímọ́. آتينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا جبار يا رب العالمين. ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ Alhaji King Dr. Saheed Osupa Akórèdé ọba ńlá ọmọ Ọlátòkunbọ̀. à ń kí yín lógúnlógún à ń kí yín lọ́gbọ̀nlọ́gbọ̀n pé ẹ ṣé ò bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sálálù báríkè lérè fújì ni ìyún King of Music in general bàbá akíyèmọ bàbá sólíà ìfẹ́ tá a ní sílẹ̀ wọn lọ́wọ́ ọba mi ò ní bàjẹ́ ẹ sì ní bùrìbùrì kẹ́ ẹ jójó ìyá ọmọ aráyé ò ní fẹ̀gbà fẹ́nì kọ̀ọ̀kan yẹn ló ń jẹ. ẹ lọ́rọ̀ fẹ́ ọba orin ní kí yín ò pé ẹ ṣé o torí bíbá àṣì òsì kò sí nǹkan kan tí bá a là ọ́ là á. gbogbo yín náà lẹ́ mọ̀ kì í ṣe ìròyìn mọ́ pé Alhaji King Dr. Saheed Osupa ọlọ́ọ̀rí ní Mecca rẹ̀ èèyàn ní Hajj 2019. ẹ má jẹ́ ń tàn yín Mecca tọdún yìí gbogbo àwọn tí wọ́n láǹfààní àtòrí ọ̀fẹ́ láti wà nílùú Mecca pẹ̀lú ọba orin gbogbo wọn náà ni wọ́n gbà pé Hajj tọdún yìí Hajj ni torí lóòótọ́ wọ́n ti ń lọ Mecca tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n tọdún yìí ẹni tí ọ̀lọ́ gan ń dùn pé ó sì wá jẹ́ pé ìsìn mọ̀ lọ Mecca ó sì jẹ́dùn tá a mọ̀ lọ Mecca tí wọ́n bá lálù báríkà olórin fújì ní lọ ní ọdún 2019 torí ẹmọ́jẹ̀ntàn yìí tọdún yìí ọ̀làdùnyún gbanyungba kódà gbọ̀ngbọ̀n kan sínú ẹ̀ àwọn ará Mecca gan mọ̀ pé àǹjọ̀nú onífújì kan wọ̀ gbòòrò Mecca ọ̀làgbà púpọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn ọ̀tọ̀kùlùlù náà ni wọ́n kópa nínú Hajj tọdún 2019 yìí tó sì jẹ́ pé wọ́n jálàràfà King Dr. Saheed Osupa Akórèdé ọba ńlá. ẹ̀ẹ̀kọ̀ọ̀kan báyìí náà làwọn àkàndá èèyàn máa ń wọ̀ gbòòrò Mecca wà tílẹ̀ ó sì mì tìtìtì. gbogbo àwọn tí wọ́n bá mọ̀ wọlé ọlá lọ́dún yìí gbogbo àwọn tí wọ́n bá Alhaji King Dr. Saheed Osupa tí wọ́n bá gàràfà ọdún yìí gbogbo wọn náà ni wọ́n mọ̀ pé Ọlọ́run ọba mi ti ṣe àmì sọ̀rọ̀ àwọn torí àbẹ̀ntà ń sọ òye. Alhaji náà Jim Yasin wọ́n gàràfà pẹ̀lú kábíyèsí olúfimọ́ ọba orin. Alhaji Saheed ọba Mobi àwọn náà wọ́n gàràfà pẹ̀lú kábíyèsí olúfimọ́ ọba orin. àkàìkà tí àwọn èèyàn bá a bá ní a máa kà á ilé oṣù yóò tún mọ́. ṣé ò já mi òun àmì Ọlọ́run wọ́n jọ gàràfà pẹ̀lú kábíyèsí olúfimọ́ ni. kódà Abdulateef Adédìméjì tí ń ṣeré tíátà òun náà ọba kábíyèsí olúfimọ́ gàràfà 2019 yìí. àìn ọmọ ìyá tíṣà small doctor òun náà bá kábíyèsí olúfimọ́ gàràfà 2019. kódà Alhaji Fáwọlé àwọn náà wọ́n bá olúfimọ́ gàràfà ọdún yìí tó sì ní gbọ́ngbọ́n nú. Sálàájà Kàfílátù Káólà la fẹ́ sọ ni. ẹ mọ̀ jẹ́ ntàn yìí Alhaji Múrí bàbá Mbàrígà wọ́n jọ gàràfà ọdún yìí ni tí inú gbogbo oníkálùkù sì ń dùn. àràfà àtọdún yìí ó yàtọ̀ púpọ̀ jù. Alhaji Kẹ́hìndé Oríyọmí àwọn náà wọ́n bá olúfimọ́ gàràfà 2019. kódà Alhaji Murphy àwọn aṣojú olúfimọ́ tí ń bẹ ní òde ẹ̀yẹ wa òun náà ó bá kábíyèsí ọba gàràfà ọdún 2019 yìí tó sì dùn tí gbọ́ngbọ́n sì kàn sí. bàbá ní a máa kà lé ní èjì ilé oṣù yóò tó mọ́. àwọn nǹkan mẹ́rìnrìn wo ló wá ṣẹlẹ̀ Mẹ́kà ńgbà tí kábíyèsí gbórí wọlé.
àwọn òròyìn àgbọ́ṣe àwo lọ́ṣẹlẹ̀ Mẹ́kà ńgbà tó fi máa àkọ́kọ́ wọ̀ gbòòrò Mẹ́kà ọ̀làgbà púpọ̀ jù. ọba orin ọlọ́jọ́ bí kẹ́ ẹ̀ mọ́jú ni kẹ́ ṣàmáyọ̀ ìyẹ̀ yìí gbogbo ayé ti bá yín dúpẹ́ ọlọ́jọ́ bí kò máa jó ni kò ṣàmáyọ̀ ìyẹ̀ gbogbo ayé ti bá ẹ dúpẹ́ ẹ rí Saheed ló ṣọjọ́ bí ẹ rí bèrò ṣe pọ̀ ọba orin ló ṣọjọ́ bí ó ẹ rí bèrò ṣe pọ̀ ọmọdé tàgbà wà ń fọjú yìí ní ìṣìpinnu ọmọdé tàgbà wà ń fọjú yìí ní ìṣìpinnu bó ṣe yẹ kó lè dé yìí kọ́ lọ́hún jò yẹ èmi gan kó lè dé yìí ẹ ò ní bẹ́ẹ̀ ló ṣe pọ̀ ọba orin ló ṣọjọ́ bí ó ẹ ò ní bẹ́ẹ̀ ló ṣe pọ̀ àti ní Nàìjíríà Saudi láwa yìí ìlú Mẹ́kà láwa yìí ẹ ò ní bẹ́ẹ̀ ló ṣe pọ̀ ọmọdé tàgbà wà ń fọjú yìí ní ìṣìpinnu ọmọdé tàgbà wà ń fọjú yìí ní ìbẹ̀ láyé bó ṣe yẹ Saheed Ọlọ́run yóò yẹ èmi gan. a dúpẹ́ fún Ọlọ́run Ọlọ́run kọ́ yín máa ṣe púpọ̀ ẹlòmíín bẹ alẹ́ òun fẹ́ ṣe bẹ́ẹ̀ di ohun ẹni kìíní kan club àwọn ti lọ ṣe yóò wá jẹ gbèsè ẹni kan ló fẹ́ ṣe bẹ́ẹ̀ di kí fún ọ ewé ní owó tí mo fọ wọ́n tó níbo ló fẹ́ dúpẹ́ wọ́n ló mọ tí ń bẹ lápò rẹ̀ tó fẹ́ dúpẹ́ fọ́lọ́ ó fẹ́ ṣe bẹ́ẹ̀ tó máa fẹ́ lọ sí club sẹ́rù mi náà máa rí irú bẹ́ẹ̀ ó yá ìyàwó yẹn ìyàwó mi kọ́ àbúkọ́ ẹni tó máa ní tí a bá fọ̀rọ̀ lẹ̀ fún yàrá jẹ́fúrẹ́ yìí sà irọ́ báwo ló ṣe wá jẹ́ sà àkọ́kọ́ àwọn ọmọ àdúgbò wa ni àwọn sísá yẹn rẹ̀ sí ọba orí wọ́n ní mọ́sí so gẹ́gẹ́ bí táwa ń sọ lọ àwọn ilé kíw àwọn ilé kíw ni gẹ́gẹ́ bí táwa ń sọ lọ ẹni bí a ní òbẹ̀ lọ ṣe kíní kan ní kíní bí ní kó bẹ́ẹ̀ lẹ́ o lọ́lọ́ bẹ́ẹ̀ lọ sí bẹ́ẹ̀ tó ní kíní kan o bẹ́ẹ̀ lọ sí ní beach o bẹ́ẹ̀ lọ sí nígbà bẹ́ẹ̀ tètè yàn sí tó dáa tó dáa bàríkà jù là ń ṣe táwọn bá fún bẹ́ẹ̀ lọ. bàbá ẹ má bínú sá ẹni yìí dò ní o àgbàlagbà kan sọ̀rọ̀ kan fún mi mo ti wá ní màá bèrè láwọn àfa ọ̀rọ̀ ẹ jọ irọ́ ó tún fẹ́ gbẹ́ kan jò tọ́ lọ́dọ̀ mi ó ní tọ́ba bímọ kásán wọn bímọ lé ní sìn wọn á mú bí ọmọ ẹ wọn rì mọ́lẹ̀ ṣe ń gbọ́ pé kí àwọn máa rò pé àtibí àtìrẹ wọn á máa sọ pé àtibí àtìrẹ kan má pàdé mọ́ pé tó bá ti jọ́ bí ọmọ yẹn ibi yẹn máa tún gbéra ibi tó wà yẹn wọn á máa pẹ̀lú ọmọ yẹn wọn á máa wá ara wọn káàkiri padà ló ti máa ń jẹ́ pé àdúrà ló yẹ kí wọ́n máa ṣe níjọ́ tí ìjọ tọ́jọ́ bí ọba sọ pé because ó possible kó wọn àti ibi yẹn tó lọ kílìkì padà kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí kó gbàgbé wọn lọ. ọ̀rọ̀ tẹ́ sọ yìí méjì gbọ́lẹ́ ní bàbá gbọ́dọ̀ fún mi ẹnu bá nàbí gẹ́lẹ́ méjì gbọ́lẹ́ ní bàbá ní. bọ́n ti sọ́ọ̀mù náà ni pé òun ló fi yẹ bóyá ó yẹ kéèyàn pẹran kéèyàn tó máa pa lọ́jọ́ bí rẹ̀ ó dá wọn nígbà tí wọ́n náà bí ànábìlì rẹ̀ ànábì kílẹ̀ tó máa gbà ẹjọ́ mọ́ndé ó nítorí gbẹjọ́ ẹ̀ ni òun dáyé mo dẹ̀ wá àwọn nínú ìgbà ní ọjọ́ mọ́ndé ní sáàbì bá a láì fi àmọ́ èmi dúró lórí tèmi pé òun gbà ẹjọ́ mọ́ndé kò bá ànábì gbà ọjọ́ tó bí inú tí wọ́n náà wá fẹ́ kílẹ̀mù tiẹ̀ pé kílẹ̀ tó gbà ẹjọ́ wẹ̀ẹ̀sì torí pé wẹ̀ẹ̀sì wọn bí èmi náà kílẹ̀ tó fi gbà rẹ̀ ànábì náà gbà ẹjọ́ tí wọ́n bí bá a láì fi àbí láì fún wa bẹ́ẹ̀ tó lé ní yìí nísìnyí à ń dúpẹ́ nǹkan tá a fi torí pé mo rí pé ẹlòmíì bẹ́ẹ̀ máa ṣàdúrà fún kò tẹ̀ ní rí reaction rẹ̀ ní sọ pé ó fẹ́ràn àdúrà tá a fi bẹ̀rẹ̀ láti parí bàbá yìí ọmọ oníṣà ń dà níyàn ni wọ́n ṣà ń dà níyàn wọ́n mọ ìyàdúrà wọ́n sì mọ ìyà àwọn àfa wọ́n ti ń ṣe wọn arántí orí wọn kan tó kọ pé gbogbo ibi tí ń bá ń lọ ọmọ ń lọ pẹ̀lú ọlọ́run. gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé afayẹyẹ à ń lọ Mẹ́kà àtọ̀dún yìí a fi sọrí ọjọ́ bíi kábíyèsí olúfimọ́ àkọ́kọ́ ni ìyẹn ò lọ́wọ́ á jẹ́ pé gbogbo àwọn tí wọ́n gbórí wọ Mẹ́kà yìí gbogbo wọn náà pátápátá korongodo náà ni wọ́n ń bá Alhaji King Dr. Saheed Osupa dúpẹ́ pé ìgbà ọdún ìṣẹ́jú kan ni ó máa jẹ́ fún kábíyèsí lórí àpèrè. Alhaji Najimudeen Yasin wọ́n ṣàdúrà ọjọ́ ọ̀bí fólúfimọ́ àkọ́kọ́ kódà Alhaji Saheed ọba Mobi àwọn náà wọ́n ṣàdúrà fún kábíyèsí wípé ògbó àtó ẹ̀ o òrùkẹ̀rẹ̀ ọ̀jẹ̀jẹ̀jẹ̀ yóò dọ̀kẹ́ni.
àkàìkà tí àwọn èèyàn ni wọ́n ṣàdúà bàbá ní àkà ilé ọmọ yóò sì tún sú. kódà alájà kàfílàtù káwọlà náà wọ́n fi gbogbo àṣẹ ẹnu wọn pátá wọ́n fọlá mẹ́kà àti mẹ̀dínà wọ́n fọlá ṣàfà àti mọ́rùwà wọ́n fi ṣàdúà fún kábíyèsí olúfimọ́ àkọ́kọ́ ẹ̀já lọ gbọ́tà alájà káwọlà náà. olùkọ́ ṣe ń wo yẹn alájà Òṣùpá ẹni ẹ̀ ń wo yẹn kì í ṣe mílíọ̀nìà bílíọ̀nìà ni wọ́n máa rí tàlà ẹni ẹ̀ṣẹ́ ẹnibójú rẹ̀ bọ́sẹ̀ tútù ẹni bẹ́ẹ̀ náà tó dúró sáàrin wa yìí kì í ṣe mílíọ̀nìà o tí ẹ bá ní mílíọ̀nìà èèyàn yí ilẹ̀ ní bílíọ̀nìà ló dúró yìí ó sì pamọ́ ẹnì kò rí ọ̀mọ́ bíi kiri gan kódà mi kì í sábà rí kó jókòó ọlọ́run náà gbogbo èyí bẹ́ẹ̀ àṣírí tiẹ̀ ló tún sí lọ́tí mi tú ọlọ́run tó tú àṣírí rẹ sáyọ̀ ọ̀tá òlò lẹ́rìí rẹ ọlọ́run nẹ́bẹ̀rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ẹjọ́ ọmọ yín tẹ́ fi sun ọlọ́run pé kí wọ́n dá sí kí wọ́n kò lẹ́mìí kan láyọ̀ kan lọ́lá sí kan nípò sí kan jẹ́yàn sí gbogbo tẹ́ sọ fọlọ́ ní ọ̀sẹ̀ gbogbo tẹ́ ìbáfẹ́ lórí ọmọ yín kò ní ṣẹ ọlọ́run la gbé àjẹ́ méjì lọ́wọ́ àwọn àjẹ́ kan bẹ tó jẹ́ pé àjẹ́ ọlọ́mọ ni wọ́n abiyamọ ni wọ́n máa fi ọmọ ọlọ́mọ wọ́n tún máa fi ọmọ wọn ọlọ́run àkókò lásọ̀dọ̀ wọn nínú àjẹ́ abiyamọ nìyá tó bí Saheed Osupa wà àwọn àjẹ́ ọlọ́mọ àwọn abiyamọ rẹ àwọn tó ìgbé bí wọ́n ṣe ń fọmọ ọlọ́mọ bí wọ́n ṣe ń fọmọ wọn náà wọ́n fọmọ ọlọ́mọ ọlọ́run abá ìdá yẹn kọjọ ọwọ́ ní àtọ́jú ayé rẹ àtẹ̀yìn rẹ ọlọ́mọ yóò ti máa jọ́ máa dùnú bálájí Saheed Osupa ṣe wá nítorí kó dé Mecca yóò tó $20,000 gbogbo ẹ̀ ló ti fi ṣe sàrà ó ní tó wá sàrà ó ní tó wá ṣe ní Mecca ó ní sàrà kó sí 30 kò jí oṣù òun kò jẹ́ ní kó discourage òun bí èèyàn bá lọ́lá bọ́lá ń ṣe ṣe alájí Saheed yìí àti ọmọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ wọ́n dàbí èmi bí mo ṣe wà yìí àwọn èèyàn bí ìyá sẹ̀lẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe nǹkan mi kì í sọ fún torí yóò ní mùdíra kí ló dé tó fi fẹ́ ṣe ní etí ìsọfẹ́ ẹnjìníà náà torí yóò kọ́lẹ́jì mi yóò ní mọ̀ṣẹ́ ìwà ní wífẹ́ nìkan pé mo ti ṣe nu níta ẹ bá ti rí tí ìfi sùn yàn mo fẹ́ ṣe nu níta ọba lágbájọ ọ̀wá gbọ́ kò wú èmi náà ṣe ni ẹ̀ ọlọ́run ọláàyè tá a wà yìí gbogbo ohun tí kálukú bá tó fẹnu wí bí ọlọ́run dàgbà ẹ̀sìn ẹ dákun ẹ bá ń sàmì dáadáa ẹ jọ ẹ bá mi sàmì dáadáa ọlọ́dẹ̀dùn Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn ọmọ àlùbáríkàtà ní níbí tí wọ́n fi wíwọ aṣọ káwùlà tó ṣe àpọ́nlé káwùlà ọlọ́run dákun bá fún àwọn ọmọ ìlú oríire láyé ọlọ́run jẹ́ nípìn láyé ọlọ́run ọlẹ́yìn àlùbáríkàtà ẹ̀kọ́ wa gbogbo ọmọ bẹ́ẹ̀ ṣe rí sẹ́ wọ́n sọ káwùlà torí Saheed ìfẹ́ torí Saheed nìyẹn lé wa ó nìkan torí ẹ̀wọ̀n wa kẹsẹ̀ fẹ́ mi náà wọ́n ní tó bẹ́ẹ̀. orí ìkànnì yẹn ti mọ̀ bálájí Saheed bá mi bọ̀. wà á mọ̀ yín ni sẹ́mi ò rí yín ni èmi rí yín jù ọlọ́run ọlá tó ebi ló kú Saheed náà gbogbo yín náà lẹ́yìn tí ìyàn láyé ọlọ́run ọlá ìyá tó bá wà bímọ olórí ilé ọmọ àlùbáríkà. program tá a ṣe ní bẹ́tìlá àti kìíní jẹta ẹ lọ wo orí íńtánẹ́ẹ̀tì ẹ wo yí àwọn èèyàn tó ti wò ó kò sí tọ́fà torí àlùbáríkà olóríire yẹn torí orí yẹn ni orí kan náà ni tó wá tí ìwà ṣe gbẹgbẹgbẹgbẹ orí ọlọ́run ọlá bẹ́ẹ̀ aláàjì Saheed ó ní méjà wàràwàrà ní gbogbo ọba tí ọ̀tá bá ti ní ọwọ́ ọ̀rọ̀ sọ̀kún ni ọ̀tá àrí òní ní ọ̀rẹ́ ní ọ̀rẹ́ òsì ní ní ọ̀bọ̀rún jẹ́ ọ̀la àmín àmín àmín. ẹ má jẹ́ ń tàn yín ọlágbára púpọ̀ jù ọlákàkì ẹni tí ọba wa dé Mẹ́kà ọdún yìí ọ̀sẹ̀ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù aláàtọ̀ ni. Esse vou lá aqui. Onde se vou lá aqui? Ẹni tí ó fẹ́ wá fẹ́, àwọn tí wọ́n
ṣẹ́sí ọ́. Fún ọlọ́run àbídọ́ pẹ̀lú tiẹ̀ tí ó sì kẹ́ kó dàbó ṣe lórí aláìgbàgbọ́ tẹ́lẹ̀ rí. Ẹ̀sìn òfòjà. Ẹ má jà á fagídí ṣe é. Ẹjọ́ ní fáfáfá. Ẹjọ́ ló ṣàọ́bọ̀ṣà. Ẹ jẹ́ kí gbogbo ọmọbìnrin ó forí balẹ̀. Kí wọ́n forí balẹ̀. Kí wọ́n forí balẹ̀ fọ́láwọ̀ ọba àtẹ̀lé aláàlúwọlé àbí dàwú lọ́ba àbí kúkú wí. Èmi mẹ́ni mò ń sìn. Ẹni mò ń sìn mọ́ mi. Ẹni tí mò ń sìn ní ọkọ̀ mi bá bá dọ̀dọ̀ ọkùnrin mi ṣàṣeyàn ló fún ewúrẹ́ tí ò ní ṣẹnu kọ́íkọ́í. Ẹjẹ́ sì dáhùn. Bẹ́ẹ̀ yóò bá ṣe lójú àyè ó sì yàn. Ìjàpá ayé ọ̀tọ̀ ó pọ́n kẹ́kẹ́ pé wọ́n ìdúró lè dání. Bùkàyà bẹ̀ Mọ́kà, àwa àwà Mẹ́kà o, àwa àbọ̀ ọlọ́run pàdé, àwa àbọ̀ ọlọ́run pàdé, àti dé Sáúdí. Akírun níbẹ̀, àtúntàwà, ẹ̀fọ́ náà tóbi, tààlà láwùrọ̀gbà. ẹ̀yin olólùfẹ́ wa ọdẹ ẹja ń sọlọ́kẹ̀ ká gbàdúrà ráńpẹ́ táwọn onínú dídùn ọlọ́rẹ̀ tí wọ́n ṣe fún Alhaji King Dr. Saheed Osupa lọ́jọ́ tá à ń sọ ìyún lọ́jọ́ bí ẹ̀ nígboro Mecca. Ẹnikẹ́ni tàbí èèyàn kéèyàn kan wọ́n bá pọ̀ wọ́n pọ̀ ọmọ ọlẹ́nu ọlọ́run bá ní gbogbo èso. Ọlọ́run kò mí sùn. Orí ìrì ò ní dá. Ó ní jábí rẹ̀. Ó ní jábí rẹ̀. Sẹ́ẹ̀rì ò ní tó. Wọ́n máa lọ rí. Wọ́n máa pọ̀ ọmọ kan dáadáa. Ọlá náà rẹ̀ láàrin ọmọ àmà ìwọ kọ́ àmà àbí o. Ọlọ́ náà ni. Allahu Akbar. Allahu Akbar. Ọmọ àmà sọ. Haji Saheed má fòyà ó ti dàgbára mọ́. Haji Saheed má fòyà ó ti dàgbára mọ́. Al-Qur'ani ń bẹ lẹ́yìn rẹ̀. Al-Qur'ani ń bẹ lẹ́yìn rẹ̀ o. Haji Saheed má fòyà ó ti dàgbára mọ́. Innaka shamsun wal muluku kawakibu idha tallata lam yubuti minhunna kawkabu. Alájà kan láti mọ tí mo wí hun. Innaka shamsun òun ayé ni ẹ wal muluku kawakibu ọba gbogbo àwọn ìràwọ̀dẹ̀ ni ẹ idha tallata ibikíbi tó ọba yọ sí lam yubuti minhunna kawkabu. Pápẹ́ nìkan daṣọ bòràwọ̀ rẹ ó ti tán kó nu ayé. Àbúrò Saheed ọmọ tó yí ìbá ayé okùn ọlá ọlọ́run mọ́jọ padà sunkún láyé mọ́jọ tọrọ ẹ̀wù wọ̀ mọ́jọ fọwọ́dà jẹ́jẹ́ ọ̀tá rẹ̀ ìmọ̀ràn ọ̀tá mọ́jọ sẹ́lẹ̀ olórí ọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run. Ẹ bá nìkan sálà Haji Osupa nǹkan ẹ̀yọ̀ kan níbi tọrọ fún yín ọlọ́run wọlé àwọn tí wọ́n bí àwọn náà irú ẹ̀ tó gbà kan lọ́dọ̀ ọlọ́run ọ̀gá ni yá tí arísùkù àárọ̀ gàdá ní kúlì náà láàyè ọlọ́run bá fún un bó ṣe déwájú ọ̀rọ̀ ẹranko báyìí tó bá ti gbà pé yá tí a isufu àárọ̀ gàdá ní kúlì mẹ́ka tó bá ti wo ojú kìnìún báyìí aṣọ tí ń bẹ lẹ́nu ọ̀gá ni kìnìún ọwọ́ ẹ̀ bá sọ láwọn kan tó bá ti wo ojú ẹkùn báyìí aṣọ tí ń bẹ lẹ́nu ẹkùn ni ọ̀gá wọ̀ ọ̀gá bẹ́ẹ̀ ṣé wo ṣe bá fi inú yàrá ọ̀gá ó jẹ nkẹta atẹ́gùn ní máa ń la ẹ bá nàka Osupa Alhaji Osupa Alhaji Muhammadu Saheed Osupa ọlọ́run wọlé àbámọ́ tó bí yín wọlé àfa tó kọ yín wọlé tó sọ ọkọ ọmọ yín wọlé tó kọ kí màmá yín kú ewu ọmọ wọlé àkẹ́kẹ́ tí wọ́n fi wẹ̀ yín Alhaji Osupa ní tí wọ́n fi pọ́ Osupa kan kúrò ní ọ̀rẹ́ àkàmọ́tọ́ fà náà ọ̀sà sùn náà nìfà jìmọ̀ Osupa ọlọ́run níjó sẹ́yìn. Osupa ní tó fi wá di pé star rẹ ti á lọlẹ̀ kó lókè mọ́ Alhaji Osupa ọlọ́run níjó sẹ́yìn sí. Alhaji Osupa wọlé àtàbàtà wà nígbà tí mo ń ta àfù lánàá tọmọdé bá débi èrò ló ṣe kí ni ẹ̀rù ọ̀pá ẹ̀yin tí ń wá látà ìmọ̀ iye ọdún ẹ̀ tí ń kó yẹn wá omi kékeré kọ́ láàrin ra sí ẹ̀yin abiyamọ bá mi nàka Osupa sórí kó tó lé wí kíní ó mọ̀ kó pàdé àfa wallahi alazim ẹ̀ nàka Osupa ẹ̀ kọ́ bismillahir rahmanir rahim yàtíyà risikuha rọ́gàdá minkuli makani yàtíyà risikuha rọ́gàdá minkuli makani ìwọ náà tó bá nígbàgbọ́ sọ pé kírísítẹ́nì wọ́n burú pọ̀ alájà tẹ́ ìbá lọ chọ́ọ̀chì wọ́n sọ fún ẹ pé tó bá ti ń bọ̀ chọ́ọ̀chì máa bọ̀ pẹ̀lú gbàgbọ́ rẹ̀ tó bá yẹ tún fún yẹn tó bá ní ẹ̀
àtúwò náà mọ́yàn fún mi jáde bọ́ọ̀ bá ti nígbà kò ní ṣiṣẹ́ alùpùpù ń nàka síra rẹ̀ pé bisimilayi rahman rahim. bisimilayi rahman rahim. yatia bisikuha agada mekuli makani ẹ̀bàṣẹ amina. ẹ̀yin náà rí báyìí ẹ̀rí kọ́lágbá púpọ̀ jù kọ́lọ́hún Olódùmarè kọ́mọ jàráǹkì ọba orin nígboro ayé ni nínú ayé tá a wà yìí náà lẹ́nìkan oṣó ti wọ̀ gbòòrò Mẹ́kà tí Mẹ́kà sì mì tìtìtì táwọn Lárúbáwá ń pé ẹ dákun ẹ jẹ́ ń bá kábíyèsí ya fọ́tò àṣé àwọn Lárúbáwá náà máa jójú ọba orin kódà àwọn èèyàn kọ̀ọ̀kan lẹ́ni èjèèjì ẹ̀ta wọ́n ń bá kábíyèsí ya fọ́tò tínú wọn sì ń dùn ẹ̀rọ mẹ́kẹ́ ẹ̀rọ àgbàlagbà ẹ̀rọ obìnrin ẹ̀rọ ọkùnrin tí wọ́n ń dìmọ̀ kábíyèsí pé Alhaji tuntun 2019 amọ̀dúpẹ́ Ọlọ́run Olódùmarè à ń gbádùn ẹ o bó o ṣe ń ṣe ilẹ̀ náà ní kọ́ ọ máa ṣe fún kábíyèsí lọ títí ayé àìnípẹ̀kun àmín. mo dúpẹ́ eré ọ̀dọ́ mi tí o ṣe mo dúpẹ́ lórí lílọ bíbọ̀ mi mo dúpẹ́. torí pé ẹni bá mọ̀rẹ́ gbà Saheed ló gbọ́dọ̀ mọ̀ pẹ́ bó eré ọ̀dọ́ mi tí o ṣe mo dúpẹ́ lórí lílọ bíbọ̀ mi mo dúpẹ́. mo dúpẹ́ eré ọ̀dọ́ mi tí o ṣe mo dúpẹ́ lórí lílọ bíbọ̀ mi mo dúpẹ́. Òṣùpá mo dúpẹ́ ó kàbàtì Òṣùpá mo dúpẹ́ kàbìtì. mo dúpẹ́ fọwọ́ tí ò fàyè mi kàfàlà. Òṣùpá mo dúpẹ́ kàbìtì. àwọn ọ̀rẹ́ rí sọ́lọ́ náà. mo ṣe tó bá fẹ́. Alhaji Taubalinga mọ́níjà eléré ńlá mọ́níjà Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gánlá Fuji àwọn náà wọ́n gàràfà pẹ̀lú kábíyèsí olúfimọ́ ọba orin ẹ má jẹ́ ntàn yín ọlágbára púpọ̀ jù bí n bá sọ fún yín pàràfà àtọ̀dún yìí irú ọ̀wáyé rí mo rí sọ torí àwọn nǹkan mẹ́rìírí àwọn nǹkan àgbọ́ṣe bíi mélòó la fẹ́ kà ń gbòòrò Mẹ́kà lọ́dún yìí tọ́lọ́mọba mi sì jẹ́ kọ́ lọ bá a ṣe kọ̀wé ẹ̀ Alhaji King Dr. Saheed Osupa wá sọ nǹkan kan tó ṣàwọn olólùfẹ́ rẹ̀ ń kàyéfì ó ní kí wọ́n ṣàdúà fún Alhaji Wasiu Alabi Pasuma ní Mẹ́kà àbí ntáwọn sọ yìí kí wọ́n Alhaji King Dr. Saheed Osupa sọ lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Alabi Pasuma bẹ́ẹ̀ bá gbé ẹnu ọ̀yà yìí kí ló ló fún wọn sọ lórí ọ̀rọ̀ Taubalinga ẹ má jẹ́ ń dé ọ̀nà pẹ̀lú ẹ̀já ń sọ lókè ẹ kú kalẹ̀. ọ̀rẹ́ mi ti pẹ́ ìwé tó ṣe wà ní àmọ́ olórin ló ti tẹ̀lé tó máa ń la àwọn olóyè pé ṣe báyìí tó ní dìde ó lórí pé wà lọ́sọ̀rọ̀ àṣìwọ̀n ọ̀gá bàṣọ máa ṣiṣẹ́ lórí pé ìgbésẹ̀ ìjáde ìgbà tó wọ́n kékeré wọn ó lè ní pé nínú àwọn tó ga òfin tẹ̀lé ìgbà náà ló ẹ̀kọ́ ìgbésẹ̀ tó tóbi tó délé tó lọ́pọ̀ lè ti pẹ́ ojú ọ̀rẹ́ tèmi náà wọ́n ti kò ní kí tó ti pé ìgbà tó máa jẹ́ ẹ̀kọ́ ìgbà tó kọ́ ṣàdúrà fún mi pé gbogbo àtàbàtì àlàyé inú ẹ̀ kì í dùn torí kí ilé ìbá mi sọ̀rọ̀ òun tí yàrá ṣẹlẹ̀ báyìí kò ní kọ́nà mi tó bá ti bá tó parí kàá dáhà kó ṣe àrà rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ wa ẹ̀ ti parí kàá tí ó lè pè é náà ní ìpínlẹ̀ wọn so kí ní yàrá fi lọ́ka ti ń jà òtún ẹ̀kan ni ẹ̀pẹ̀tẹ̀ kápá kankan náà lé ní torí tó bá sọ bẹ́ẹ̀ ni ẹ̀mí 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 náà ní dá so òun náà kọ́ ló ń gbé sí pẹ̀lú wa ni pé ní òun fẹ́ ṣe òṣàjẹ so nǹkan tí mo kọ̀ọ̀kẹ́ ìjọba fún ni pé ó mú ọkọ̀ yẹn manage òun ni ọkọ̀ lórí bẹ́ẹ̀ nígbà tó pẹ́ ní kọ́ni tẹ́lá òun yẹn náà mú ọkọ̀ yẹn manage ó kọ́ nípa méjèèjì crisis manager yẹn náà mú manage òun àwọn méjèèjì wọ́n yàtọ̀ sáà tó máa ń gbọ́ yìí wọ́n máa ń sọ yìí ọmọ tó lè ṣe òun ọmọ tí ò lè ṣe mo máa sún lọ́wọ́ tó bá ti wọ́n dà wọ́n máa gbé wọn lárugẹ ní wọ́n máa tọ́ sọ̀rọ̀ ṣe báyìí àwọn ìgbà tí wọ́n ṣe ìgbà tí wọ́n bá mi kú owó wá bá mi ìdájẹ́ wà ní ìkànnì ẹ̀lú ọgbẹ́ni àwọn ẹ̀rọ ti kú yìí o àdìgbò má ṣe ń ṣe wà fún ìjà òye fẹ́ kí akiri títí ẹ wọn tẹ́fẹ́ tó dáa sí o ìlú wà bẹ́ẹ̀ lọ́la láàárọ̀ là fẹ́ sí tó bá lè wà tó ní kọ́ má jẹ́ wọlé ẹ̀ tó lè di. so téèyàn bá ṣe orí fẹ́mi máa appreciate ẹ̀
ó máa ń yà bẹ́ẹ̀ gbà láàbù ní ìgbà tó bẹ́ẹ̀ ṣe máa ń jà tó yẹ tó máa kú ti máa kú gbàgbé tó máa ń dùn tó lè máa dùn gbogbo yìí lọ́dà sí ìlànà ṣe ẹgbẹ́ tó bẹ́ẹ̀ máa jà tó ní ìgbà wà lóṣù lórí yẹ ìlànà ó ṣàdúrà fún tẹ́lẹ̀ pé kó sí ìyẹn tọkàntọkàn kó sí ìyẹn ó yẹ kó lọ ṣàánú wọn náà. náà alẹ́ ṣàánú wọn lápá. àti náà máa kúrò ẹ̀rọ jẹ̀ lórí òjò bẹ́ẹ̀ kẹ̀kẹ́ ń gbowó ó gbà lórí tó. lẹ́yìn tó máa ṣe lóore fún kọ́nàbàjẹ́ ètò òun náà fọ ọkọ̀ fẹ́ ṣe kọ́nà ṣàánú ẹ̀. ó ṣe máa sáré tẹ̀lé ọmọlọmọ pé tó kọjá àwọn kọ́nà fún gbogbo àwọn tẹ̀lé ọ̀dẹ̀ àwọn. torí pé tó lè fi jèrè kan ẹni ẹ̀ ẹnìkan ló ń gbé wọn gbogbo àti wàtúwàtú máa gbà yìí nìkan ọkùnrin wọn ń sọ bẹ́ẹ̀ kọ́ tẹ́nìkan bá kú òye bẹ́ẹ̀ tó jẹ́ ó dàgbà ní wọ́n lọ́sọ̀ tó jù lọ́rọ̀ là pé òun kọ́ jù kò sí ẹ̀ tí kẹ́ pé àkókò rẹ̀ nígbà méjì yẹn ẹjọ́ ìyàtọ̀ tó di ọ̀rẹ́ di ẹ̀. ẹ káàbọ̀ padà mo rò pé ń dè torí bá a bá ta àmọ́ tọ̀ ní bá a bá tọ̀ yóò padà dẹnu onídìí. ẹ̀yin kọ́ yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọjọ́ bíi kábíyèsí gangan tí wọ́n ń ṣàdúrà mẹ́kà tẹ́yìn náà ń wò yìí ọjọ́ náà la rìlíìsì rẹ́kọ̀dù alálùbáríkà tọ́jà yìí láti iléeṣẹ́ Solution Music International the young marketer káàfàtà ìyún integrity tí gbogbo ayé sì ń ra wìtìwìtì àbí ń táwọn sọ yìí rẹ́kọ̀dù náà lóyin ó ládùn yúgbáyúgbáyúgbáyúgbá bí wọ́n sì ń ṣàkájòjò ọjọ́ bí olúfimọ́ pẹ̀lú rẹ́kọ̀dù yìí ní Nàìjíríà òun náà ni wọ́n tún ń gbẹ̀nú sí lórílẹ̀‐èdè Saudi Arabia àbí ń táwọn sọ yìí àwọn èèyàn wá sorin kábíyèsí the competition ní Mecca wọ́n wá bẹ̀rẹ̀ sí jù síra wọn gbogbo àwọn tó gàràfọ́ ọdún ní èmi ò tiẹ̀ wá mọ̀ pé mẹ́mórì gbogbo àwọn tó gàràfọ́ ọdún ní orin King Dr. Saheed Osupa olúfimọ́ ní bẹ́ẹ̀nbẹ́ ọba orin náà ṣe méní ṣe méjì bí wọ́n ṣe ń jù wá lòun náà ń jù padà bí wọ́n ṣe ń gbé fún kábíyèsí náà ní ń dá padà fún wọn ọba orin náà mẹ́nu bà àwọn orin bíi mélòó kan bẹ́ẹ̀ bóun ní kábíyèsí ṣe wí ẹ̀já wò. Owó tí mo kí sọ̀rọ̀ ó náà láàrọ̀ sáré tó fi sáré tó kò lè pé wọ́n máa pé bàbá tí mo kí sọ̀rọ̀ rẹ̀ bá tó pé kò tó sáré yìí láàyè. Ẹ̀yìn tèmi kò lè lé tó àpáta kó ṣe lè tó eré ń sá àpáta ní ìgbẹ́ wá ṣe lè tó iná tó bá dàrá yan fóòtù kí ló fẹ́ kí tó olùwé kúkú bàbá ṣẹwà lágbára omi olùwé kúkú bàbẹ ṣẹwà lọ́rùn gbẹgbẹ agbára ọlọ́run ló ká ṣẹwà lọ́rùn ọba agbára àdúrà ló ká ẹni wọn kọ́ ohun tí òun lò tẹ àwọn àdúrà tó gbọ́ ẹni wọn kọ́ ohun tí òun lò tẹ àwọn àdúrà dáadáa. Pẹ̀lú káàbà o lórí lórí lóde wá ti ṣàdúrà kan gbogbo ọkọ̀ wá ti sọ bámbá àlọ́ màṣẹ. Onípẹ̀ta wá ti jẹ́ ìrìnàbá lọ́nà wá sí láti lẹ́kọ̀ọ́ tí ó ṣe. ẹ̀yin kọ́ yìí mo rò pé ń gbádùn ẹ̀ bá a ṣe ń jù lọ́lọ́kèjèèjì bẹ́ẹ̀ náà ni àní Mẹ́kà àtọ̀dún yìí sẹ́ ó dùn ó ní gbagbanu torí ẹ mọ̀jẹ̀ ń tàn yín ẹni tí ọba wa dé Saudi tọdún yìí kọ̀mọ̀ ń tà ṣe ń bẹ̀ ṣùgbọ́n gbogbo ń tà ṣe ń bẹ̀ náà òun lẹ́yìn náà ti ń wò lójú ìwòran yìí. ṣùgbọ́n gbà tí kábíyèsí wá wọlé sórílẹ̀-èdè Nàìjíríà padà ńgbà tí wọ́n parí Hajj 2019 alára ìjàgbá o kódà nǹkan gbé nǹkan anu èrò wìtìwìtì kẹjà tí wọ́n dúró de kábíyèsí fún Sabaka night pé àgbọ̀n tí kábíyèsí mú bọ̀ ní Sabaka night gbogbo àwọn tí wọ́n jọ pàdé gbòòrò Mẹ́kà pátápátá káàfàtà náà ni wọ́n jọ gbórí ọ̀fẹ́ ní ìta ń sọ yìí ní kẹjà níjọ́ tá a ṣe Sabaka night fún kábíyèsí olúfimọ́ àkọ́kọ́ yìí alájà wa Kàfílátù Káólà láti Ìbàdàn alájà náà gbórí wọlé kí ló wá ṣẹlẹ̀ lójú àgbọ̀njọ́ náà àwọn tó ń gbáwò lólúfimọ́ jù ọlágbà púpọ̀ jù òun gangan rèé ẹ̀yin ò rí báyìí kábíyèsí ní ń wọlé bọ̀ yìí tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ sì ń dìmọ̀ tínú wọn ń dùn olúfimọ́ ní ń wọlé bọ̀ yìí tí kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá pé ẹ̀ṣẹ́ ẹ̀ kú òmùlé lọ́wọ́ o bẹ́ẹ̀ náà ni kábíyèsí olúfimọ́ náà wà lọ múra bí àwọn aráàlú pé ájì ìtọ́dún yìí lóòótọ́
ó dùn ó ní gbọngbọn nú ẹ̀yin náà nílò òkú ọba orin kọ́ kọjá bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi kọ́lọ́hún olódùmarè kọ́mọ́ pa kàrámọ̀ ọba orin àti gbogbo àwa tá à nífẹ̀ẹ́ sí kábíyèsí pátápátá káfàtà kádúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ alálùbáríkà tó pákéèjì ọba orin láti orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè saudi arabia iléeṣẹ́ Zolison Music and Films International òkè òkè báyìí lẹ mú rù sí o pẹ̀lú àṣẹlẹ́wọ̀ olódùmarè àní súra wa ọbọ̀rin ní adúpẹ́ lọ́wọ́ solution ọbọ̀rin sì ní adúpẹ́ lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ rẹ̀ pátápátá porongodo káàkiri àgbáńlá ayé pé ẹ ṣe ìfẹ́ tà ní síra wa kò ní dìbàjẹ́ ẹ̀yọ́ wa já nìsólókè kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ Sabaka night 2019 yìí àwọn tẹ́ gbọ́ yóò ṣe yín ní kàyéfì àwọn tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Saudi Arabia àtọ́ba orin sọdúnrin ẹ̀kú ti mẹ́ntẹ́ ẹ̀ ní tẹ́lẹ̀ pé bàbá Súléyá ẹkùn ni tí èyí jẹran kà sí ọ̀dà ẹ má jẹ́ ntòjọ́jù kí mọ́ndà ń jókòó lẹ̀ jìnnà ẹ já nìsólókè kálọ̀ gbọ́bí tọdún yìí gan bó ṣe rí nílùú Mecca tí gbogbo ẹ̀ sì dùn tó dùn ní wẹ́lẹ́kú wẹ́lẹ́kú ọ̀yá o ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀. Alhaji alájà ṣe dáadáa ládé láti ìlú Mẹ́kà tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò Mẹ́kà Mẹ́dínà iṣẹ́ kékeré Alhaji alájà ṣe dáadáa ládé láti ìlú Mẹ́kà. bójúbójú ọmọdé mo ṣe ń kékeré o bèèyàn bá ń dàgbà asáfẹ́rẹ́ mọ́dé àní bójúbójú ọmọdé la ṣe ń kékeré o bèèyàn bá ń dàgbà asáfẹ́rẹ́ mọ́dé kódà gbajúbà ń tẹ onírú lọ o kò yá àgbà mọ ẹgbẹ́ fọmọdé torí gbàtà ń bẹ léwé máa ń dùn mọ́ o àgbà òtún gbọ́dọ̀ máa ṣayé bí èwe torí ayé ọlọ́ọ̀bá làwọn ń jẹ nísẹ̀yìí o orí adé kì í máa ìjagun bí ẹrú èmi ọmọ iná ní tẹ̀mọ̀ bẹ́ẹ̀ ni mo wó Adésínà Lateef tó wáyé mọ̀ sí MC Aramanda akéde olùfimọ̀ general a wà níbi bíbá ilé ní Ìkẹjà ní Allen níbi tá a ti ṣe Sabaka night fún Alhaji King Dr. Saheed Osupa alágbẹ̀dẹ orin mátàgbàmọ́lẹ̀ olúfimọ̀ àkọ́kọ́ Alhaji fresh Alhaji Alhaji àgbà latest Alhaji àwọn èèyàn ti péjọ lọ́lọ́kọ̀ òjọ̀kan nígbà ilé ni tó yẹ pé kí ni wọ́n bá wọn ṣàríyá Sabaka night nígbà ilé ni ìwọ tó wà á ọ̀gbẹ́ni o miss tíṣẹ́ bá jáde ìwọ lọ́ọ́ ṣe kí ni tètè lọ́ra tiẹ̀ o torí pé solution máa yí kí ni ló máa gbé jáde mo kí ọ̀gá mi Alhaji Islander Ọlá Muhammed àwọn ni wọ́n package iṣẹ́ yìí kò ní bàjẹ́ kò ní yẹ̀wá kò sì ní yẹ̀lẹ̀ èmi ọmọ yìí náà ni o akéde olúfimọ̀ kò pé méjì o ẹkùn ọmọ Òṣùpá ìjọba sọ̀rọ̀ gbówó one of Africa jọ Sabaka night eléyìí ó bá m gan. àní tí mo bá sọ pé mi lè mí dé. ayọ̀tẹ̀kọ̀ kúrò ká má fẹ̀kọ̀ sí. ṣé mo pé mo máa ń ṣẹ̀fẹ̀ tó kéèyàn lọ́gbọ́n. ayọ̀tẹ̀kọ̀ kúrò ká má fẹ̀kọ̀ sí. mo tún máa ń ṣẹ̀fẹ̀ tọmọ èèyàn nú. ayọ̀tẹ̀kọ̀ kúrò ká má fẹ̀kọ̀ sí. mo tún máa ń fa wàdà dẹ́rìn kóṣonú. ayọ̀tẹ̀kọ̀ kúrò ká má fẹ̀kọ̀ sí. mo tún máa ń fa wàdà mẹ́ni ẹ̀fẹ̀ yín. ayọ̀tẹ̀kọ̀ kúrò ká má fẹ̀kọ̀ sí. torí pé kárí ayé ni àwọn tèmi dẹ̀ pé síbí oníkèlè mi lóní tèmi. kárí ayé ni àwọn tèmi dẹ̀ mọ́ pé síbí oníkèlè. ẹ bá ń fi lẹ́tọ̀ wọ́. ẹgbẹ́ bọ́ọ̀lù wọn ní kí wọ́n sóbi òkòtò sáko farapẹ́jọ́ kí wọ́n lè bọ́ sókòtò. àwọn ọmọ mẹ́tọ́ bá ti gba wẹ̀rẹ̀ yóò bọ́ ṣe kí ó sábà ta lọ́dún máa bẹ̀ wòdò. tẹ́bá máa bó wa ẹ̀ bó wa kọ̀ọ̀kan wa ẹ̀ ló tọ̀ tí ń jalè lágbàáyé ẹjọ́ mọ̀ bọ̀ wa. àwọn ọgọ́rùn nìbàdàn lọ́mi lára sọ ó sì lè pé bẹ́ẹ̀ ó tọ́ ni wọ́n sọ ó ní máìndì. ẹni lówó ló ń pè lọ́lọ́yé yóò mọ́ ó pàṣẹ ló máa tẹ̀wọ̀n ara rẹ̀ wọ́n ní kó pé bọ́dì ó ló ń sùn nínú ayé tó bá lọ. ó yá K-Flex. ọmọ ológo màlẹ́mí ẹjọ́ má tepo sálà mi ẹ̀dẹ̀ fẹ́ fokùn sí mi lẹ́rù ṣé mo jẹ́rò sálà ni bàbá sá ìṣòro mi cause suffer don dey tire mi ṣèbéyàn ní láìta ṣèbéyàn ní slata ṣèbéyàn ní parijé òun ló mọ ohun tó ju ti rí kó tó láyé yé iye dálára pàdé mi sọfà lógún fọmọdì tó bá lówó lọ́wọ́ owó ìyá mi rọ́tọ̀ wà láìní. ó ṣe àfàsúná stage please àfàsúná no time to check time okay kò sákòkò. dìdìrín bàbá títí lọ́pẹ́ ọ̀gẹ̀dẹ̀ lájẹ tínú fi kún àmàlà lájẹ tínú fi wú. ẹni rẹ́kọ̀ mo fẹ́ kó sẹ́nu tírélà o.
wá wẹ̀ ní torí búrẹ́dì ń kọ́ ayé la bá ayé la fi sílẹ̀ sí dúró náà jẹ̀tọ́ bẹ̀rẹ̀ wò àgbájọwọ́ mà ní ìjẹ́ kí wọ́n ní kókó àwọn ọmọ wa ẹ bá máa jẹ́ kan jàkàrà sẹ́mo la rí o kò sẹ́ni gbẹ́bà wá ìṣe ló ra bá fún nínú stomach mi kápárakọ̀ kárọ̀tì ojú tí kò máa fa jẹ̀bi ẹ ṣàbí àṣẹ. Sẹ́mo kan ò yóò bí o ẹ bá kó kù kẹwàá rí i pé oúnjẹ jẹkújẹ. thank you ó yá ó ṣe olúfimọ́ ó yá. torí pé wọ́n nínú dídùn ló ń mórí yá pé tínú ò bá dùn orí gan ò lè yá bàbá dákun dàbọ̀ dákun dò wá nù ọ́ nínú dídùn ló ń mórí yá pé tínú ò bá dùn orí gan ò lè yá bàbá dákun dàbọ̀ dákun dò wá nù. mo wá ní oṣù olúfimọ́ náà rẹ̀ akọrin mọ́kọ̀tà náà o ẹkùn ọmọ Òṣùpá kí ló mú mi bẹ̀rù ìtì mọ́jú ọ̀run ẹlẹ́gbẹ́ aṣọ tiwa ariwo ọjà lásán ẹlẹ́sùbù tiwa ta ló tó dùn rámúrámú máa wà lágbólé orin. bàbá mi náà nídi lọ́dọ̀ music kọ́bùrín òun ló darí Mẹ́kà akóredé Saidi ní a máa kú ilé àwa náà kí Saidi ìpẹ́kú abọ́ ẹkú àlọ́bọ̀ láti ìlú Saudi gbogbo ẹ̀yọ́ níbi máa ẹkú kalẹ̀ bàbá mi yẹ ìlànà bàbá mi òun ló ní báwọn dúpẹ́ torí pé òun kẹ́tù dá Alhaji Òṣùpá. kàfílàsì kàlà òní lóòlùyọ̀ létí wa. Fọláṣadé mi inshallah àtúkálẹ̀ o. Fọláṣadé mi inshallah àtúkálẹ̀. Ọlọ́run. Gbogbo olùfimọ́ ẹ̀kú kalẹ̀ pẹ̀lú ohun máa ń fọ́rọ́ gbogbo yìí ẹ̀kú kalẹ̀ ẹnu òṣè mi ní kájà ẹni rẹ̀ máa ma ní. èyí ajá adìyẹ nu ò ṣètọ́jú lẹ́sà. èyàn làwọn mi abẹ́sì ìtì mi ń kọ́nà. ẹnu ò ṣe gbogbo kẹjà ó kéré lójú tọ́jú kẹ̀ǹgẹ̀nẹ̀. ṣàwárà kí o ṣe. èyàn làwọn mi abẹ́sì ìtì mi ọdún. Babylon the 8 September 2019 májèrè mi kò kálẹ̀ ẹ̀wà àmọ́lá yahoo lọ́jọ́ ta ọmọ tó kẹ́mi mọ́sùlá tù mórí ẹ kò kálẹ̀ àdùn ni wàá rẹ̀ máa mọ̀ ọ́ láhà. Ọ̀túnba Kádìrì kú kálẹ̀ o
Ọ̀túnba Kádìrí bàbá mi kú kalẹ̀ Kádìrí bàbá wíńdìrí ooo. ọkọ̀ alájà Ṣáàdé mi ṣàlát ayàtọ̀ Ọ̀túnba Kádìrí ẹni rẹ̀ màmá rẹ̀ ànígbé mọ̀ lọ́gbọ́n orí mi pẹ̀lẹ́gbọ́n àwọn màmá mi. ọmọ tó kẹ́mi mọ́ sùúrà tó kú kálẹ̀ o. àyàṣílẹ̀ oníbùdó mọ́ sùúrà ọmọ tó kẹ́. ọmọ balógun bọ́ọ̀gì àmọ́ òun kí oṣù ọ̀rọ̀ àṣìdá o. ọmọdé ò tí yóò ṣe bọ̀ láṣadé ṣé ní lọ́ọ̀dí 8 Sábàkà náà ṣó ṣàlà wá ń ṣe. a lè sọ pé borí ṣe Sabaka night a máa ní ọlá ń ṣe Sabaka night tọ́lá borí ti lọ ọ̀wọ́ ni wàá fẹ́ kọrin fún ọlá àbí mo parọ́ ni. ẹnu òṣè ṣó ti rí ìròyìn Mẹ́kà òkèrè ìròyìn Mẹ́kà òkèrè. ròyìn Mẹ́kà òkèrè ròyìn Mẹ́kà òkèrè ẹni lọ Mẹ́kà àròyìn ròyìn Mẹ́kà ìkẹjẹgbẹ ròyìn Mẹ́kà òkèrè ròyìn Mẹ́kà òkèrè ròyìn Mẹ́kà òkèrè ròyìn Mẹ́kà òkèrè ẹni lọ Mẹ́kà àròyìn ròyìn Mẹ́kà ìkẹjẹgbẹ. ẹnu ọ̀ṣẹ́ ṣó ti gbọ́ pẹ̀ ròyìn Mẹ́kà òkèrè ròyìn Mẹ́kà òkèrè lágbájá ròyìn Mẹ́kà òkèrè ròyìn Mẹ́kà òkèrè ẹni lọ Mẹ́kà àròyìn ròyìn Mẹ́kà ìkẹjẹgbẹ ròyìn Mẹ́kà òkèrè ròyìn Mẹ́kà òkèrè ròyìn Mẹ́kà òkèrè ròyìn Mẹ́kà òkèrè ẹni lọ Mẹ́kà àròyìn ròyìn Mẹ́kà ìkẹjẹgbẹ. bánu sọ o wọ́n gbéra láti Nàìjíríà wọ́n balẹ̀ sí ìlú Jẹ́dá o. ìṣó bẹ́ẹ̀. ẹgbẹ́ra aláṣẹ Nàìjíríà ẹ balẹ̀ sí ìlú Jẹ́dá ìgbà tó dé ìlú Jẹ́dá ẹgbẹ́ sọ ara mi wọ o ẹ wọ̀lú Mẹ́kà ẹ sẹ́sẹ́ fàyẹ tó sàmọ̀rì wọ o ẹgbẹ́ra ẹ kọrí sí Mẹ́dínà láti fojú kọ sáré ànábì ẹ rí ìròyìn Mẹ́kà òkèrè ìròyìn Mẹ́kà òkèrè ẹni lọ Mẹ́kà àròyìn ròyìn Mẹ́kà ìkẹjẹgbẹ ìròyìn Mẹ́kà òkèrè ìròyìn ẹnu ọ̀ṣẹ́ ìròyìn Mẹ́kà òkèrè ìròyìn Mẹ́kà òkèrè ẹni lọ Mẹ́kà àròyìn ròyìn Mẹ́kà ìkẹjẹgbẹ. alájà pọ́ lóyún kò bí òye olóyún kò bí ọlọ́ọ̀lá olóyún kò bí òye olóyún kò bí gbogbo ẹni gàràfà tí ó dé Mẹ́dínà olóyún kò bí. Alhaji alájà ṣe dáadáa ládé láti ìlú Mẹ́kà tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò Mẹ́kà Mẹ́dínà iṣẹ́ kékeré. Alhaji alájà ṣe dáadáa ládé láti ìlú Mẹ́kà tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò Mẹ́kà Mẹ́dínà iṣẹ́ kékeré. agbára pẹ̀lú bísímì láì ràmọ́nì rẹ̀ yìí láti Nàìjíríà wọ̀jẹ̀dà lálẹ́ ìrìnàjò Mẹ́kà Mẹ́dínà iṣẹ́ kékeré. Alhaji alájà ṣe dáadáa ládé láti ìlú Mẹ́kà tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò Mẹ́kà Mẹ́dínà iṣẹ́ kékeré. agbára pẹ̀lú bísímì láì ràmúnì rẹ̀ yìí láti Nàìjíríà wọ̀jẹ̀dà lálẹ́ ìrìnàjò Mẹ́kà Mẹ́dínà iṣẹ́ kékeré.
alájí alájà ṣe dáadáa aládé láti ìlú mẹ́ka tó jẹ́lẹ̀ mímọ́. ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. agbára láti jẹ́dà mẹ́dínà ládé ibẹ̀ láti sálámọ̀ sanóbi òjíṣẹ́ ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. alájí alájà ṣe dáadáa aládé láti ìlú mẹ́ka tó jẹ́lẹ̀ mímọ́. ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. agbára láti jẹ́dà mẹ́dínà ládé ibẹ̀ láti sálámọ̀ sanóbi òjíṣẹ́ ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. alájí alájà ṣe dáadáa aládé láti ìlú mẹ́ka tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. ìgbà tá a ṣe tán mẹ́dínà ìrámù la gbé agbéra ó di mẹ́ka kàábà aládé ìgbà tá a wá dé ara àtàwáfù òyìnká asásà fámọ́rí wà lẹ̀ méje méje ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. alájí alájà ṣe dáadáa aládé láti ìlú mẹ́ka tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. ìgbà tá a ṣe tán mẹ́dínà ìrámù la gbé agbéra ó di mẹ́ka kàábà aládé ìgbà tá a wá dé ara àtàwáfù yíká asásà fámọ́rí wà lẹ̀ méje méje ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. alájí alájà ṣe dáadáa aládé láti ìlú mẹ́ka tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. mo náà máa lakọ́lọ́ kàtó gàràfà òṣùpá mo náà lakọ́lọ́ kàtó gàràfà a lọ sí Mustalifa àtàgbèsà kò pé ká tó lọ sí Jámúrà àtàgbèsò kò pé sọ̀kò pé fàṣetánì tó jẹ́ ní iye pé ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. alájí alájà ṣe dáadáa aládé láti ìlú mẹ́ka tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. mo náà máa lakọ́lọ́ kàtó gàràfà a lọ sí Mustalifa àtàgbèsà kò pé ká tó lọ sí Jámúrà àtàgbèsò kò pé sọ̀kò pé fàṣetánì tó jẹ́ ní iye pé ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. alájí alájà ṣe dáadáa aládé láti ìlú mẹ́ka tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. kàfílátù káwọlá ò mà láfiwé ń ta lálẹ́ àjì káwọlá ò mà láfiwé bó ṣe wù múra. kàfílátù káwọlá ò mà láfiwé ń ta lálẹ́ àjì káwọlá ò mà láfiwé bó ṣe wù múra. bó bá ba lọ ìwọ fọkàn balẹ̀ ní títí tọ́jú. káwọlá ò mà láfiwé bó ṣe wù múra. bó bá ba lọ ìwọ fọkàn balẹ̀ ní tilé gbígbé. káwọlá ò mà láfiwé bó ṣe wù múra. bó bá balẹ̀ ìwọ fọkàn balẹ̀ níbi ká ṣiṣẹ́ pé. káwọlá ò mà láfiwé bó ṣe wù múra. bó bá ba lọ ìwọ fọkàn balẹ̀ níbi ká ṣiṣẹ́ pé. káwọlá ò mà láfiwé bó ṣe wù múra. kàfílátù káwọlá ò mà láfiwé ń ta lálẹ́ àjì káwọlá ò mà láfiwé bó ṣe wù múra. bóyá mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ èrò pátá mi tí o ṣe mo dúpẹ́ lórí lílọ bí kò ní mo dúpẹ́. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ èrò pátá mi tí o ṣe mo dúpẹ́ lórí lílọ bíbọ̀ mi mo dúpẹ́. ìrìnàjò Mẹ́kà Mẹ́dínà iṣẹ́ kékeré. ìrìnàjò Mẹ́kà Mẹ́dínà iṣẹ́ kékeré. alájí alájà ṣe dáadáa aládé láti ìlú Mẹ́kà tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò Mẹ́kà Mẹ́dínà iṣẹ́ kékeré. alájí alájà ṣe dáadáa aládé láti ìlú Mẹ́kà tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò Mẹ́kà.
ìṣe kékeré. agbára pẹ̀lú bísímì láì ìràmúnira yìí. láti nàìjíríà wọ̀jẹ̀dà lálẹ́ ìrìnàjò mẹ́kà mẹ́dínà ìṣe kékeré. alájì alájà ṣe dáadáa ládé láti ìlú mẹ́kà tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò mẹ́kà mẹ́dínà ìṣe kékeré. agbára pẹ̀lú bísímì láì ìràmúnira yìí. láti nàìjíríà wọ̀jẹ̀dà lálẹ́ ìrìnàjò mẹ́kà mẹ́dínà ìṣe kékeré. alájì alájà ṣe dáadáa ládé láti ìlú mẹ́kà tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò mẹ́kà mẹ́dínà ìṣe kékeré. ìrìnàjò mẹ́kà mẹ́dínà ìṣe kékeré. ìrìnàjò mẹ́kà mẹ́dínà ìṣe kékeré. ọmọ orí là ó bọ̀ ẹ káàbọ̀ láti ájì káàbọ̀. agbéra láti jẹ́dà mẹ́dínà ládé ibẹ̀ láti sálámù sànábì òjíṣẹ́ ìrìnàjò mẹ́kà mẹ́dínà ìṣe kékeré. alájì alájà ṣe dáadáa ládé láti ìlú mẹ́kà tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò mẹ́kà mẹ́dínà ìṣe kékeré. àìlàndà ó lọ ájì ó bọ̀ káàbọ̀. ọ̀rákù ó lọ ó. agbéra láti jẹ́dà mẹ́dínà ládé ibẹ̀ láti sálámù sànábì òjíṣẹ́ ìrìnàjò mẹ́kà mẹ́dínà ìṣe kékeré. alájì alájà ṣe dáadáa ládé láti ìlú mẹ́ka tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. ìrìnàjò mẹ́kà mẹ́dínà ìṣe kékeré. ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. ìbàdàn ṣe tán mẹ́dínà ìrámù la gbé. agbéra ó di mẹ́kà káàbà ládé. ìbàdàn wá dé ara mẹ́ta wá mú yíká. asọ́sà fámọ́rí wà lẹ̀ méje ìrìnàjò mẹ́kà mẹ́dínà ìṣe kékeré. alájì alájà ṣe dáadáa ládé láti ìlú mẹ́ka tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò mẹ́ka mẹ́dínà ìṣe kékeré. ìbàdàn ṣe tán mọ̀dínà ìrámù la gbé. agbéra ó di mẹ́kà káàbà ládé ìbàdàn wá dé ara mẹ́ta wá lù yíká asásà támọ́rí wà lẹ̀ méje ìrìnàjò mẹ́kà mẹ́dínà ìṣe kékeré. alájì alájà ṣe dáadáa ládé láti ìlú mẹ́ka tó jẹ́lẹ̀ mímọ́ ìrìnàjò mẹ́kà mẹ́dínà ìṣe kékeré. oṣù pàmùnà lákọ́lọ́ ọ̀kà tó gàrà fà. ká tó débẹ̀ làwọn bá wọlé ti lọ ṣe yín alájì fásitì fọ́sítò. ẹsẹ̀ làjì ó lọ rájì ó bọ̀. oṣù pàmùnà lákọ́lọ́ ọ̀kà tó gàrà fà. ọgbẹ́ni ọjà. èèyàn láti ṣe ẹ̀ka tó jẹ́ bàbá ọjà. àìlàndà ó rè lẹ́ka ó bọ̀. ajibe ṣé kí n tú àṣírí yìí ni. oṣù pàmùnà lákọ́lọ́ ọ̀kà tó gàrà fà.
ọmọ sámọ ń dà máa wọlé màrúra. akọrin délé mi kú kálẹ̀ bàbá mi akọrin délé lóṣù wa bàbá mi mọ̀mọ́ o délé lóṣù wa akọkún. bàbá jẹ́ tí wọ́n mi jẹ́ tí wọ́n máa ń gbé egúsẹ̀. akọkùn délé Joshua bàbá mi Òṣùpá. Òṣùpá múná lákọ́lọ́ ká tó gàrà fa. a lọ sí Mùsàlífà àtàgbèsà kò pé. ká tó wá lọ́jà múra àtàgbèsọ̀ kò pé. sọ̀kò pé fáṣítánì tó jẹ́ nìyí pé ìrìnàjò Mẹ́kà Mẹ́dínà ìṣe kékeré. Alhaji alájà ṣe dáadáa aládé láti ìlú Mẹ́kà tó jẹ́lẹ̀ mímọ́. ìrìnàjò Mẹ́kà Mẹ́dínà ìṣe kékeré. akọgun délé Joshua akọgun bàbá Òṣùpá Saheed lakọgun bàbá jẹtùmọ́ mi jẹtù máa ń pè é kúṣẹ̀. bàbá gbogbo business man pátápátápátápátápátá tó o bá jẹ́ business man lónìí. bàbá yẹn ní Joshua délé Joshua akọgun kó má lọ bẹ́ẹ̀. délé Joshua bàbá mà ti wà wọ́n ti wà tipẹ́tipẹ́ wọ́n kì í ṣàlàyé ọdún kan wọ́n ti ń jọta bọ̀ látàyè kọ́rẹ́ǹsì oníkéwù látàyè kọ́rẹ́ǹsì oníkéwù. Egbe. Oyan system bàbá mà ti wà wọ́n ti wà tipẹ́tipẹ́ wọ́n kì í ṣàlàyé ọdún kan wọ́n ti ń jọta bọ̀ látàyè kọ́rẹ́ǹsì oníkéwù látàyè kọ́rẹ́ǹsì oníkéwù. Joshua mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ èròǹgbà tábí tí o ṣe mo dúpẹ́ lórí lílọ bíbò mi mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o èròǹgbà tábí tí o ṣe mo dúpẹ́ lórí lílọ bíbò mi mo dúpẹ́. àbálẹ̀ kan á lọ ájì àjọ ń lọ síbẹ̀. ìlú Mẹ́kà tí mo lọ. lọ́dún wọ́n fọ́ láwùrẹ́ wọ́n bá a sùlẹ̀. kàfìlà tún kà ó là lábẹ́ lọ. bọ́fá lọ sílùú Mẹ́kà tó ní fọ́ọ̀kàn balẹ̀. kàfìlà tún kà ó là ní o bá lọ délé Joshua bàbá mi Òṣùpá. kàfìlà tún kà là ó máa láfiwé ń ta lálẹ́yàjì. káwọ́lá ò máa láfiwé bó ṣe ń múra. káwọ́lá ò máa láfiwé ń ta lálẹ́yàjì. káwọ́lá ò máa láfiwé bó ṣe ń múra. ó bá balọ̀kùn ẹ̀ fọkàn balẹ̀ ní ti ilé gbígbé. káwọ́lá ò máa láfiwé bó ṣe ń múra. ó bá balọ̀kùn ya fọkàn balẹ̀ ní ká ṣiṣẹ́ pé. káwọ́lá ò máa láfiwé bó ṣe ń múra. ó bá balọ̀kùn ya fọkàn balẹ̀ níbi títọ́jú. káwọ́lá ò máa láfiwé bó ṣe ń múra. ó bá balọ̀kùn ya fọkàn balẹ̀ níbi títọ́jú. káwọ́lá ò máa láfiwé bó ṣe ń múra. káwọ́lá káwọ́lá al-imam káwọ́lá al-imam. ẹgbà bẹ́fẹ̀ ẹgbà ó ti sọ̀kò fáṣẹ ìtaàdì ọmọ akọ́lẹ́dé àdèṣà. káwọ́lá al-imam káwọ́lá al-imam. kàfìlà tún kàlà ò máa láfiwé ń ta lálẹ́yàjì. káwọ́lá ò máa láfiwé bó ṣe ń múra. àyà Sàràfà ò máa láfiwé ń ta lálẹ́yàjì. káwọ́lá ò máa láfiwé bó ṣe ń múra. bàbá mo Sàràfù ò máa láfiwé ń ta lálẹ́yàjì. káwọ́lá ò máa láfiwé bó ṣe ń múra. ó bá balọ̀kùn ya fọkàn balẹ̀ níbi ilé gbígbé. káwọ́lá ò máa láfiwé bó ṣe ń múra. ó bá balọ̀kùn ya fọkàn balẹ̀ ní ti títọ́jú. káwọ́lá ò máa láfiwé bó ṣe ń múra. ọ̀rọ̀ bọ́dún ìdùn ó lárinrin ó lárinrin. ọ̀rọ̀ bọ́dún ìdùn ó lárinrin. sọrí bẹ́fẹ̀ ẹgbà bẹ́fẹ̀ ẹgbà ó ti sọ
alára fọdún ìdùn ó lárinrin. ó lárinrin àràfọ́dún ìdùn ó lárinrin. rògbòdù yunifásálì náà ti wá sáúdì mo dáúdà mi ṣe rérò tán lọ́ọ̀bì oṣù. àràfọ́dún ìdùn ó lárinrin. kọ̀wé lárúbálà ò màlà fi wé ń baládì àjí. káwọlá ò màlà fi wé bó ṣe ń múra. tó bá ba lọ kó ya fọkàn balẹ̀ níbi ilé gbígbé. káwọlá ò màlà fi wé bó ṣe ń múra. tó bá ba lọ kó ya fọkàn balẹ̀ níbi títọ́jú. káwọlá ò màlà fi wé bó ṣe ń múra. tó bá ba lọ kó ya fọkàn balẹ̀ níbi ká ṣiṣẹ́ pé. káwọlá ò màlà fi wé bó ṣe ń múra. káwọlá àwàlíwá tọ́nu wájà ti tù mí lọ́yìn mọ́lẹ̀ àìsùn òun kí parí náà. wàlé wá tọ́nu wájà bí tòmí lọ́yìn mọ́lẹ̀ àìsùn. mo fi sàrí náà. aláwo mùsùlùmá aláwo máa fi sùnà aláwo mùrìsídùnà aláwo máa fi sùnà ṣubú àná àníkìnà. wàlé wá tọ́nu wájà bí tòmí lọ́yìn mọ́lẹ̀ àìsùn. mo fi sàrí náà. lónìí ni mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ èròǹgbà tàbí tí o ṣe mo dúpẹ́ lórí lílọ bíbọ̀ mi mo dúpẹ́. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o èròǹgbà tàbí tí o ṣe mo dúpẹ́ lórí lílọ bíbọ̀ mi mo dúpẹ́. ebe ọmọ orin lọ mẹ́fà ó bọ̀. gbogbo bá alábẹ̀ ń wálẹ̀ o sàǹdálò olùkú ọ̀nù o. jẹ́ kí n gbọ́rọ̀. èèyàn méjìlẹ̀ lájẹ̀rò wọ́n mọ̀ pé o. èèyàn máa ṣokò báwo ráṣídì o. ìgbòjò báwo ìsáyídì o. ẹnu ọ̀sẹ̀ mi ní kò mú ta village àmọ́ sábà ń dà máa wò ó lẹ̀ máa rọra. òwúrọ̀ náà mi á kì í mọ̀ ọ́n wá. àmàlà mi kú kálẹ̀ ẹ̀yẹ tún dé ó mọ̀lẹ́ ká yìí rà èèyàn mi ò ń ṣùgbọ́n. èlòsùpá alájà orí tó kẹ́ èlòsùpá sáyidì ìmọ̀ṣẹ́hún orí tó kẹ́ aláràfà mi orí tó kẹ́ orí tó kẹ́ aláràfà mi orí tó kẹ́. orí tó kẹ́ ò lè tẹ̀s alájà orí tó kẹ́ ò lè tẹ̀s alájà. ọlọ́run ọba ó sì béèrè tó tún wá pọ̀ sí àlùbáríkà ni. orí tó kẹ́ ò lè tẹ̀s alájà orí tó kẹ́ ò lè tẹ̀s alájà. ìwà alájà kánuya tún kánuya. wá fi béèrè tó jẹ́ nìyé ọlọ́run ọba báwa béèrè tó tún wá pọ̀ sí àlùbáríkà ni. kánuya lára fáwa kọ́lọ́sàdé mi kú wàhálà salat aláwọ̀ tún ló ń bọ̀ jẹ́ kalajà kánuya tún kánuya kánuya alájà tuntun ìwọ kan fún ọdún kan bí láàbù kan là. ó ní kàfé láti wò mà láfiwé ńlá lálẹ́ àjí. káwọlá ò mà láfiwé bó ṣe ń múra. kàfé láti kọ́lá ò mà láfiwé ńlá lálẹ́ àjí. káwọlá ò mà láfiwé bó ṣe ń múra. tó bá bá lọ ìwọ fọkàn balẹ̀ níbi ilé gbígbé. káwọlá ò mà láfiwé bó ṣe ń múra. tó bá bá lọ ìwọ fọkàn balẹ̀ níbi títọ́jú. káwọlá ò mà láfiwé bó ṣe ń múra. tó bá bá lọ ìwọ fọkàn balẹ̀ níbi ká ṣiṣẹ́ pé. káwọlá ò mà láfiwé bó ṣe ń múra. tàbí ọmọ rẹ ní tọ́lá lọ́hùn òṣèlú tó ń bá ń fẹ́. sọrí ẹlẹgbẹ́ ìwọ pèpè. oníwọ̀n ní àmúhùn kò dẹ̀ ṣeré lọ́lẹ́ ẹjọ́. ara rẹ̀ tí wọ́n sẹ́ńtẹ̀ǹsì tó dájọ́
olùdókè àṣà ń bẹ̀ lára máa pẹ̀lú kàábà o ló fi jẹ́ wípé tó bá ti ṣàdúrà kan gbogbo tó bá ti sọ̀rọ̀ pàǹpà mà ló máa ṣe torí pé tó bá ti jẹ́ pé bàbá mímọ́ lásìkò ó láti jẹ́ pé tìyẹ dandan. sọ̀rí elégbé tó ń tó bẹ̀ níbẹ̀ ó bẹ̀ kan. bó bá ti wù kí sọ̀rọ̀ ẹ̀dá o ṣàìdọ̀ bí Saheed kò lè tó. orúkọ ká kúrò látò wá kúrò látò máa gbọ́. owó kàmí látò ní kàólà kúrò látò máa gbọ́. olùkọ́ bó bá ti wù kí sọ̀rọ̀ ẹ̀dá o. labalábàbàlábàrà ló bàbàlábàrà tó ń tó bẹ̀. bó bá ti wù kí sọ̀rọ̀ ẹ̀dá lè kókó tó Saheed láyé. oyin tó kẹ́kọ̀ọ́ lè lé tó yẹ pátá pàpàtà tó ṣe lè lo iná ń sọ ní pátá bí nìkan wá ṣe lè lo iná tó bá kẹ̀ ayọ̀ àwọn tù kí má fẹ́ kú tó omi ló kúkú máa bá sọwọ́ alágbára omi òrùn ló kúkú máa gbẹ sọwọ́ rí ẹ̀rù kankan agbára ọlọ́run ló ká sọ̀rọ̀ ọlọ́run ọba agbára ẹ̀rù ló ká ẹni wọ́n wọ́n kọ́ wọ́n tí ò rí o tẹ̀ra mọ́ ẹ̀dùn àṣọ gbọ́. làwọn míì tó ń tó bẹ̀. ẹnu owó wọ́n bọ́ tí ò rí o tẹ̀ra mọ́ ẹ̀dùn àdàdà. Bẹ̀rẹ̀mọ́ lọ́rọ̀ pẹ̀ lọ́rọ̀ bàbá ìlú kàábà o ló fi jẹ́ wípé tó bá ti ṣàdúrà kan gbogbo tó bá ti sọ bàbá àgbà ló máa ṣe torí pé tó bá ti jẹ́ pé bàbá mímọ́ lásìkò ó láti jẹ́ pé tìyẹ dandan òṣùpá ti dé ó ṣeré òṣùpá ti dé. ọmọ sàmọ́ńdà máa kí ìlú yóò ṣe sàmọ́ńdà máa kí ìlú yóò ṣe. òṣùpá ti dé. òṣùpá sí dọ́kítà yòó akíìmù yóò ṣe akíìmù yóò ṣe. ìbá lọ sí ìlú Mẹ́kà o.